gbogbo àwọn okó tó bá ti rò tí ò ṣiṣẹ́ dáadáa tààrà mọ́ a ti sọ wípé old age ńgbà míì ó máa ń fa kókó ọkùnrin rọ̀. A sọ̀rọ̀ nípa andropause. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ò mọ̀ wípé ọkùnrin náà máa ń reach menopause. Andropause náà máa ń pè tàbí kàn pè ní menopause in men. At the age of 40 and above ọkùnrin máa ń experience irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So fún àwọn tí wọ́n ń sọ wípé àwọn tí experience low drop in libido and etc. Ó normal most of the time because tókùnrin bá ti ń dàgbà level tó fi ń secrete testosterone and androgen máa drop the same way bí estrogen àti progesterone ṣe ń drop fóbìnrin. Ó kàn pé tóbìnrin tètè máa ń wà obvious ni because á lead sí stoppage of menstruation, á lead sí dryness tójú ara ẹ̀ máa gbẹ etc. Then obìnrin ò tún ní lè lóyún mọ́. Ṣùgbọ́n andropause ń tiẹ̀ kò mí ìpọ́kùnrin ò ní lè bímọ mọ́, kò dẹ̀ kí ń affect gbogbo ọkùnrin. Ó dẹ̀ tètè máa ń ṣẹlẹ̀ gradually ni. Ara àwọn ìyàtọ̀ tí ń bẹ lára menopause àti andropause nìyẹn, but it is not impossible, it is not avoidable fún ọkùnrin. So tọkùnrin bá ti ń dàgbà ló wàá mọ̀ pé kìí ṣe gbogbo ọkùnrin andropause yẹn máa affect, but tọkùnrin bá ti ń dàgbà kò ní sí psychogenic erection mọ́, rate tó kó ẹ̀ fi ń le tẹ́lẹ̀ kò ní le bẹ́ẹ̀ mọ́. Gbogbo àwọn nǹkan ìgbésẹ̀lẹ̀ tá a rí dì tá a rọ́ mú, ó lè rí picture obìnrin kókó ẹ̀ dìde, gbogbo yẹn ò ní ṣẹlẹ̀ mọ́, ara ti ń wálé ni. So nígbà míì old age máa ń fa pé kí okó ọkùnrin ó má fi bẹ́ẹ̀ le mọ́, kó má ṣiṣẹ́ dáadáa. Then fatigue, stress, tiredness, nutrition. Àwọn ẹlòmíì àfi ṣúgà sọ́bẹ̀, fi ṣúgà sẹ́wà, fi ṣúgà sí ráìsì, nídìí gbogbo yẹn ó máa affect libido ọkùnrin. Then ọkùnrin tó kọ̀ ẹ̀ bá dẹ̀ ti ń rọ̀ bẹ́ẹ̀ yẹn a ti sọ wípé kí àwọn obìnrin kí wọ́n máa help wọn kàn ṣe fellatio, ẹ lè ṣe fellatio, then máa target early morning pẹ̀lú wọn because àárọ̀ yẹn wọn tí ṣe wàhálà kankan. So àwọn hormones wọn ìwọ̀nba hormone tó ń secrete nsìn ṣe mọ̀ pa ní hormones yẹn ti drop bẹ́ẹ̀ ìwọ̀nba tó ń secrete nsìn yẹn ó ti ṣe kí ni àárọ̀ yẹn ni wọ́n máa ń secrete ẹ̀ jù. Then you can guide them inside pé o lè guide wọn wọ ara ẹ, then o dẹ̀ lè flex ara ẹ. Normally there is a way where a woman can flex muscle ojú ara ẹ láti jẹ́ kí ara ọkùnrin yẹn kó fit trapped sínú rẹ̀ because tó bá ní kó máa lo àwọn Viagra yẹn ó máa ń cut short lifespan ọkùnrin ni. So old age ló setting fún gbogbo àwọn tó ní ẹni tó bá jẹ́ pé ó bá ṣe once tí ò ní lè ṣe mọ́. Ọjọ́ orí ni ìmí ìtẹ́ bá ní àòdì ní ó lé ní 57, 55 àgbàlagbà ló ń dé. Àwọn ọkùnrin míì wà náà tán ní experience andropause gẹ́gẹ́ bá a ṣe sọ ṣùgbọ́n they are in their minority. Àwọn ọkùnrin míì wà tẹ́ pé at the age of 60 gan tó máa ṣẹ̀ lọ fọ́mọdé tán fẹ́ sísí yẹn kò lè jẹ̀yà okó bẹ́ẹ̀ ọkùnrin tó lè ṣe bẹ́ẹ̀ ò wọ́pọ̀. So agbára ọkùnrin ó póríṣiríṣi. So at that time nǹkan tóbìnrin lè ṣe tó fi lè help òun nìyẹn. Ìnáṣe ní káwọn ọkùnrin máa ṣe dáadáa because obìnrin tó máa darúgbó sí lọ́wọ́ o gbúdọ̀ jẹ́ wípé ó jẹ́ obìnrin tó o nífẹ̀ẹ́ tó náà nífẹ̀ẹ́ rẹ tẹ́ pé a lè tọ́jú ẹ̀ because arúgbó àwọn ọkùnrin ó máa ń lágbára. Gbogbo àwọn nǹkan tí because at that time gan obìnrin ara ẹ̀ ti máa dry, hormones ẹ̀ ti drop, ongo ò ní fi bẹ́ẹ̀ máa ní ọ̀jì mọ́ bẹ́ẹ̀ á lè máa ṣe dáadáa sí ọkùnrin tó ráwọ̀ pé nígbà tó kó ẹ̀ kúkú ń ṣiṣẹ́ náà òun náà ni òun kúkú wúlò fóun nígbà tó wà ní Ṣàngóòde. Bẹ̀yìn ọkùnrin tó ṣe pé gbogbo àwọn raw materials tẹ́ ń kó kiri yẹn àwọn náà ń gbádùn yín jù, ìyàwó tẹ́ ẹ fẹ́ gan ò gbádùn yín. Tó bá di pé ẹ bá darúgbó tán gbogbo àwọn nǹkan tí ó mọ̀ ṣe yín àwọn àìsàn àgbà yẹn obìnrin yẹn ò ní lè tọ́jú yín nítorí wípé ńgbà tó kó yín wúlò náà tó ń le tó tíṣan yín le ọ̀tọ̀ làwọn tán gbádùn oko yín. So ẹ máa repent, ẹ máa ronú pìwàdà, ẹ máa ṣe dáadáa sílé obìnrin tẹ́ ẹ mọ̀ pọ́wọ́ ẹ̀ lẹ́ máa darúgbó sí lọ́wọ́, ẹ máa ṣe dáadáa sí. So okó rírọ̀ ìyẹn ò sí nínú pé ntójú òrírí, old age máa ń fà. Then ìgbà míì tí oúnjẹ jíjẹ, fatigue, tiredness, gbogbo àwọn nǹkan yẹn òun náà máa ń fàdé ẹlòmíì kan lẹ̀ ní naturally tó ní low testosterone level tẹ́ pé level tá rẹ̀ fi ń secrete testosterone gan ó ṣe kí ni ó low. So bí o bá ṣe rí náà lẹ ṣe máa handle rẹ̀. If at all you take anything let it be àgbo herbal àbí àwọn ewé, ẹ máa jẹ ẹ̀fọ́ ewúro, ẹ máa jẹ úgú, ẹ máa jẹ àwọn vegetables, àwọn fruit òun náà máa help ara fún ọkùnrin yẹn. So bó ṣe rí nìyẹn, andropause is real, ṣóyé wa ó real. Then àwọn ọkùnrin tó bá ti ń experience age of 40 and above ni. So kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ mú kúrò nínú life, is part of life, is part of nature. So old age máa ń fà. Tó bá dẹ̀ ti jẹ́ old age níbẹ̀ you know how the woman can help, you know what to do. You can see doctors
on what to do and what not to do. So that is it. Thank you so much, guys.